ẹ wo mo sọ bíbélì ní ègbéni fún Èlíjà tó sọ nígbà tí Olúwa sọ̀rọ̀ àṣẹ bẹ̀rẹ̀ ìnira ni bẹ́ẹ̀ ni àṣẹ bẹ̀rẹ̀ ni àfi tá a bá kún fàdúrà ẹ tó bá mọ bó ṣe ń fa ṣẹ̀ṣùṣùn kó mọ̀ kó bẹ̀rẹ̀ sí ń fà á ẹ tó bá bó ṣe ń gbàdúrà kó bẹ̀rẹ̀ sí ń gbà kó máa bèrè Olúwa ṣàánú fún wa Olúwa ṣàánú fún wa Olúwa ṣàánú fún wa àánú ni o àánú tọ́lọ́ tí àánú Ọlọ́run bá dìde bíbélì ní àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ní iléeṣẹ́ ológun ilẹ̀ wa jáde o kì í ṣe pé àwọn ológun nàìjíríà kàn ṣàyẹ̀dẹ́ jáde síta ni ní àwọn orílẹ̀-èdè kan tí ń kọ lẹ́tà sáwọn tí wọ́n ń pariwo tí wọ́n rawọ́ rasẹ̀ gidigidi wípé kí àwọn ológun wá gbàjọba lọ́wọ́ aṣáájú Bọ́lá Ahmed Tinubu agbẹnusọ fún iléeṣẹ́ ológun ọ̀gágun Tukur Gusau ẹni tí í ṣe brigadier general lẹ́nu iṣẹ́ ológun ló fi ọ̀rọ̀ ọ̀hún síta ohun tó sì sọ ni pé ìwà burúkú gbáà ni àti pé àwọn tí wọ́n ń bẹ àwọn sójà yìí wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí gidi o nítorí àwọn tí àwọn jẹ́ sójà pàpà àwọn kò ṣetán láti tẹ̀lé ohun tí wọ́n ń wí yìí nítorí ìjọba alágbára tó wà níta báyìí níṣe ni ìjọba ọ̀hún bá wọn lára mu dáadáa iléeṣẹ́ ológun ti sọ pé lábẹ́ àkóso ọ̀gá àgbà yanyan general Christopher Musa ní tàwọn o àwọn kò ní ṣerú ẹ̀ láéláé ìjọba alágbára tó wà ní Nàìjíríà yìí níbi tí Bọ́lá Tinubu ti ń darí náà ni àwùjọ máa lò lọ o kí àwọn tó ń pèpè fún ìdìtẹ̀gbàjọba ya tètè so orí agbẹjẹmọ́wọ́ bí wọ́n ṣe sọ nìyẹn o tí wọ́n fi Ọlọ́run búra tí wọ́n fi ànábì pàpà ṣẹlẹ̀ wípé àwọn kò ní ìjọba kankan gbà lọ́wọ́ Bọ́lá Tinubu o ṣáájú àsìkò yìí ni ìkìlọ̀ ti kọ́kọ́ wáyé o wòlíì kan ló sọ ọ́ tó ní kí Bọ́lá Tinubu kíyè sára o bẹ́ẹ̀ ni ìkìlọ̀ yìí ti wáyé ṣáájú kí wọ́n tó gba ìjọba rárá ní orílẹ̀-èdè Niger wòlíì ìbùkún akápò ọ̀daràn náà ló sọ nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ ló tún ti jáde lẹ́ẹ̀kan sí o ohun tó bá tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá sọ rèé o nípa ibi tí Nàìjíríà wà lásìkò yìí àti ohun tí Bọ́lá Tinubu wọ̀rọ̀ ṣe o kí omi ọ̀rọ̀ àti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. àwa ni ẹ sà. àkó ọ̀rọ̀ Nàìjíríà wà yìí àwa ni ẹ sà. ṣáájú àsìkò yìí náà ni ẹ pẹ̀lú àwọn tí àwọn pásítọ̀ tó sọ̀rọ̀ nípa ìjọba tó sọ̀rọ̀ nípa ètò ìdìbò ọdún 2023 yìí nínú àwọn tí Ọlọ́run ní kí Ọlọ́run farahàn tí ọ̀rọ̀ yìí dẹ̀ wá sí ìmúṣẹ náà ni pé kí a fọkànbalẹ̀ kò ní sógun kò ní sí wàhálà a máa dìbò a dẹ̀ máa ní ààrẹ tuntun Nàìjíríà Bọ́lá Tinubu ló máa wọlé ẹ wá sọ́ngbà náà kó máa wọlé o ṣùgbọ́n kì í ṣe mẹ̀sáyà wa bẹ́ẹ̀ sọ́ngbà náà nìyẹn láìpẹ́ ní iléeṣẹ́ ológun jáde pé àwọn Nàìjíríà kan ti ń kọ lẹ́tà sáwọn pé káwọn wá gbàjọba lọ Bọ́lá Tinubu ẹ̀yin náà lè sọ ṣáájú àsìkò náà tẹ́lẹ̀ pé kí Bọ́lá Tinubu gbàdúrà kó ṣọ́ra o nítorí pé ológun ń bọ̀ kánkán bó ṣe wá rí sáà kí lẹ fẹ́ sọ. bó tẹ máa bá èmi lọ. kí lẹ fẹ́ sọ. ó máa bá èmi lọ. nǹkan tó lúwa ní kí n sọ fún Tinubu ni wípé ó ṣọ́ra o páńṣá ò fura páńṣá já síná àdìá ò fura àjá jìn onílé ò fura olè fẹ́ kó o. There are some policies he's doing now that can invite the military to stage a coup d'etat. One, gbogbo àwọn tó jẹ́ kàbá tó wà Nàìjíríà ó ti yọ wọ́n kú ó wá fa àwọn èèyàn ẹ̀ síbẹ̀. For example, IG ọmọ pali ẹ̀ ni ọmọ South West ni army the chief of army staff ọmọ Yorùbá ni bọ́ ibi tí mò ń lọ rè ṣètìrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tinubu plan tó ní ni wípé ó fẹ́ colonize Nigeria bó ṣe colonize South West State. Kò yé yín. àgbọ́yé. plan tó ní ni wípé ẹ mọ̀ wípé kò sí gómìnà kan tó máa jẹ ní Èkó kò sí gómìnà kan tó máa jẹ ní Abẹ́òkúta kò sí gómìnà kan tó máa jẹ ní Èkìtì kò sí gómìnà kan tó máa jẹ ní Oǹdó tí kò bá fi Tinubu ṣe kò lè wọlé. ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n tí mo sọ ni pé ẹ mọ̀ wípé let us use Lagos for an example. For the 4 governors lẹ́yìn tí Tinubu ti kúrò lórí oyè lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ń jẹ gómìnà Lagos ètò ló fi síbẹ̀ láti Fáṣọlá Ambode Sanwó-Olú àti Sanwó-Olú òun ló ó dìídì fàwọn kalẹ̀ wípé the same thing ti ń ṣẹlẹ̀ ní other southwestern states. Now nǹkan tó tún wá fẹ́ ṣe ni wípé gbogbo àwọn strategic position ó ti fi àwọn èèyàn ẹ̀ síbẹ̀ débi pé tó bá ti lẹ́yìn 8 years tó bá ti kú tó máa fi wà ní ayé gbogbo àsìkò tó máa lọ àráyé kò sẹ́ni tó máa jẹ president Nàìjíríà àfọ̀n ló máa fà kalẹ̀. bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ that's the time bomb. bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni now for the presidency
it will not be on his grip forever he's alive. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá wo ẹ wo minister tó gbé jáde 50% of the ministers àwọn ọmọ Yorùbá ni. Àbí ẹ̀ tí ì release yẹn sà. Àgbóyé mo ń tẹ̀lé yín sà. Gbogbo minister tó appoint ọmọ Yorùbá ní 50 or 60%. Àwọn army àtàwọn air force àti gbogbo àwọn military wọ́n ti ń múra ogun níjẹ̀. Olúwa ní kí n dẹ̀ sọ fún Tinubu wípé tí kò bá dẹ́kun tó bá ní kí army kó lọ invade Niger. Tẹ interview mi last mo ní mo rí pé àwọn military wọ Aso Rock kò tẹ̀ tí ogun Niger ò ti ṣẹlẹ̀ nígbà yẹn o wọ́n ti gbàjọba Niger o. Ọ̀rọ̀ Niger ò ti ṣẹlẹ̀ nígbà yẹn bẹ́ẹ̀ ni. Mo ní Ọlọ́run wípé àwọn ológun máa wọ Aso Rock. Ibi tí mò ń lọ ni wípé Nàìjíríà gbọ́dọ̀ gbàdúrà gidigidi fún Tinubu torí pé àwọn àmì wọ́n máa gbàjọba yẹn tí kò bá kíyèsára. Ọ̀nà náà fi gbàjọba ni àwọn tó ń jẹjẹkújẹ ní Nàìjíríà tẹ́lẹ̀ tó ti yọ nípò wọ́n ti ń sáìkì àwọn àmì. Àwọn tó yọ nípò yẹn wọ́n ti ń sáìkì àwọn àmì. Àwọn tó tún yọ ẹ̀wọ̀n pé àwọn tẹ́bi Nàìjíríà tẹ́bi ń pa àwọn náà ń kọ lẹ́tà sáwọn àmì ẹ̀yin náà wò àwọn àmì wọ́n ti ń gba report náà gbogbo àwọn tó di strategic place mú wọ́n ti ń fún àwọn àmì ní signal ẹ má wọ́ọ̀rì a máa tì í lẹ́yìn ẹyọ kúrò níjọba àwọn ọmọ civilians náà tó tún suffer wípé ìyà ìsọ́fà ti pọ̀ ju owó epo gbogbo ẹ̀ ó ti ń high the standard of living is too high. Àti pé àwọn ènìyàn ló ń fi sí strategic place so definitely there will be war. Wọ́n yẹn kẹ̀lé ó lè mú ọ̀tá ẹ̀mí ẹ̀ lọ. And nǹkan tó tún wá ń ṣe tó ń bà mí nínú jẹ́ ni wípé he want to colonize the whole of Nigeria. Knowing fully ẹ wo Wike tó di PDP mú ó ti fún ní Minister of Federal Capital Territory. So which means even the PDP ó ti ajá kẹ̀. Gbogbo àwọn tó jẹ́ ẹ wo àwọn àwọn tó máa ń pè ní five governors tó jẹ́ PDP tí wọ́n máa ń ṣe meeting gbà yẹn tí Wike jẹ́ leader wọ́n ti wọ kákọ́ọ̀sì Tinubu ta ló tún wá ń kọ̀ sí ta ló wá ń jẹ́ PDP mọ́sìn sà gbogbo àwọn 5 governors tó jẹ́ tó di PDP mú ọ̀dọ̀ Tinubu náà wà ń sìn Wike wọ́n ti fún ní Minister of Capital Territory ẹ má gbàgbé ẹni tó bá jẹ́ Minister of Capital Territory òun ló dàbí next in command. Capital Territory ní the seat of power. So ibi tí mo ń lọ ni wípé àwọn nǹkan mẹ́ta ni Tinubu ń ṣe ń sìn. 1, ó ń yọ àwọn èèyàn ẹ̀ sí strategic post tó tún wá jẹ́ bí Yorùbá and is against the Federal Character Commission. Federal Character Commission is like there should be equity in the appointment of politics or maybe officers that will match also different posts. Now àwọn north máa gbógun àwọn south east máa gbógun ẹ lọ wo list yẹn south west ló more than 60% of the list tó jẹ́ minister àwọn ọmọ south west ni ṣé ogun òní nìdí bẹ́ẹ̀ kágbá yẹn sẹ́gbẹ́ kan ó tún ti àwọn àmì ó ti ń sáìkì wọn kọ́ lọ jagun ní Niger àwọn àmì wa ọmọ afọ àwọn àmì ní power ó jẹ́ bẹ́ẹ̀ nìkan gbogbo àwọn country tọwọ́ support Niger wọ́n máa kógun wa Nàìjíríà dẹ̀ ní any defence system gbogbo àwọn helicopter tó ń pa wọn ní àwọn fighting jet ti 1980 ni o àwọn F-16 wọ́n tẹ̀ fún wọn ní F-16 gan àwọn fighting jet wọ́n ti lò ní 1960 1970 Amẹ́ríkà kàn tà fún wọn ní scrap òun Nàìjíríà ò ní any defence system bí air defence system tẹ́bí tó máa send the missile láti another country ó máa wọ Nàìjíríà so wọ́n fẹ́ kó Nàìjíríà sínú war mi nìyẹn so kó lọ ṣọ́ra ẹ̀ kó lọ kọ́ ọmọ ẹ̀ bá ṣọ́ kò gbọ́dọ̀ ní káwọn àmì lọ jagun 1 táwọn àmì bá jagun wọ́n máa yọkọ lóye because wọ́n máa fún àmì lágbára 2 ẹ̀hógún máa wọ Nàìjíríà 3 ó lè result third world war torí pé àwọn US tó ń tì wọ́n lẹ́yìn wọn ò fún wọn ní any special equipment àwọn equipment US kó wọlé láti takò Boko Haram ṣé àwọn Boko Haram ti tọ́ àwọn ọkọ̀ equipment US lò ní 1970-80 tó lọ kó síbi kan tó fẹ́ destroy òun náà tà fún Tinubu àwọn tó máa ń pè ní ẹgbẹ́ máa ń pè ní ọkọ̀ àbí kinní kan á kó kinní kan àwọn fighter jet tó fún àwọn fighter jet 1970-1960 lè rí ẹni tó jẹ́ tó fighter jet tó fún Nàìjíríà even the lowest F-16 ọ̀pẹ́ àní F-16 F kinní kan the lowest F-16 tí a lè ní òun ló kéré jù tó ń bè ní generation fighter jet Nàìjíríà ò ní
wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kó ilẹ̀kẹ̀ sí ọmọ ẹlòmíì nídìí èyí tí èdè tẹ́ ń sọ yìí èdè tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbọ́ ni tí ìyàwó gbọ́ tọmọ gbọ́ tí ẹbí àtàrà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn láyìíká wọn tó gbọ́ dáadáa ni bàbá iṣẹ́ ò lẹ́fẹ́ rán sí Aṣíwájú Bọ́lá Tinubu tí gbogbo wàhálà yóò fi ní wáyé tí Nàìjíríà fi bọ̀ ọ́ pò. Òwe ni èmi máa pa fún àwa olórí wa Bọ́lá Ahmed Tinubu òwe tí èmi máa pa fún ni nígbà tí ọba kan ní Ísírẹ́lì tó dìde òun àti ọba kejì òun àtàwọn ó pe àwọn ọba ìlú míì àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹ lọ kà ló wà ní Bíbélì ọba yẹn bí àjòsá mi tẹ bí àjòsá lórúkọ ẹ ọba ni ó pe àwọn olórí ìlú tó jẹ́ ọba ní tó jẹ́ ọba òun jẹ́ ọba Ísírẹ́lì nígbà ọba Júdà ọba Ísírẹ́lì ni ó wá pe àwọn ọba ọ̀rẹ́ ó ní ẹ̀yin ènìyàn mi mo fẹ́ lọ jagun mo dẹ̀ fẹ́ kájọ lọ jagun ni àwọn ẹni àwọn máa support ó ní ṣùgbọ́n ká tó lọ o ẹ jẹ́ ká consult àwọn wòlíì ó wá pe gba wòlíì jọ Ọlọ́run wá fi ẹ̀mí ránṣẹ́ àwọn wòlíì ẹnu ó ní ọba wa Ọlọ́run ti gbé àwọn tẹ́fẹ́ lọ bájà ní sí ẹ lọ́wọ́ wọ́n tún wá mú wọ́n gbé jáde wọ́n ní bọ́lọ̀ ń ṣe fẹ́ bírèkì bọ́lọ̀ ń ṣe fẹ́ kó defeat wọn nìyẹn àwọn ọba tó kù wá ní ọba Ísírẹ́lì ṣé wòlíì mi tó sì wà tá lè tún béèrè lọ́wọ́ ẹ̀ because afẹ́ wà ṣọ́ kí gbogbo wòlíì ló support wa ká tó lọ jagun. wọ́n fẹ́ confirm ẹ̀. wọ́n ní ìkan wà wọ́n fẹ́ confirm ẹ̀ ó ní ìkan wà wo bad news ló máa ń fún mi jàre mi tẹ̀ láìkẹ́ wọ́n ní ẹgbẹ́ ẹ lọ pè wá wá jẹ́ Mikaya ó ní ẹ lọ pè wá ká gbọ́ nǹkan tó fẹ́ sọ Mikaya wá dé ó ní ó wá béèrè lọ́wọ́ ẹ ní bàbá ẹ ọba ẹ bá béèrè lọ́wọ́ ẹ ní Mikaya kí ni Olúwa wí pẹ̀lú ogun tá a fẹ́ lọ jà yìí ó ní nǹkan táwọn wòlíì tó tùkù náà sọ ni ẹ lọ kẹlọ kórè wálé ọba yẹn mọ̀ pé irọ́ ló ń pa ọba yẹn wá sọ fún wípé ọba yẹn mọ̀ pé irọ́ ló ń pa ọba yẹn wá sọ fún wípé tó òótọ́ fún mi kí l'Olúwa wí ó wá ní mo rí Ísírẹ́lì tó dàbí àgùntàn tí kò ní olùṣọ́ nǹkan tó sọ báyìí ní pé mo rí pé kò padà wálé ó ní mo sọ wípé ó ní Olúwa fi ẹ̀mí irọ́ sí àwọn wòlíì tó kù wípé Olúọba ó ní padà wálé sẹ́ tó bá lọ jagun yẹn ọba yẹn ò padà wálé o wọ́n pa kó tó dé òkú ẹ̀ náà gbé wá gbogbo àwọn tó wà lórí ogun yẹn wọ́n ṣègbè. bó ṣe wà ní Báíbù nìyẹn. bẹ́ẹ̀ni bó ṣe wà ní Báíbù yẹn owó yẹn Olúwa ní kí n pa fún Tinubu Olúwa ṣe sọ ni lórí ọ̀rọ̀ ègbé ni fún ẹni tí a kò gbọ́ bẹ́ẹ̀ni tó ní báyìí l'Olúwa wí. lórí ọ̀rọ̀ epo náà tí ó ń fojoojúmọ́ wọn sí táwọn labour kan sọ pé tọ́ba tó wọ́n lẹ́ẹ̀kan sí àwọn máa bọ́ sí gbòòrò àwọn òtí ẹni sọ fún ìjọba mọ́tò àwọn fi bọ́ sí gbòòrò orí ọ̀rọ̀ epo iná ṣe máa ba lọ́ọ̀rì àbí kí lẹ́yìn rí kí ni sàkún tẹ́ ẹ wò. àwọn labour wọ́n dàbí toothless bulldog ṣẹ́mi nǹkan tí wọ́n ń pè ní toothless bulldog ọkàn fẹsẹ̀ halẹ̀ ni kò sí nǹkan tó fẹ́ ṣe àánú la nílò wọn bí àwọn recon strike wọn lè máa protest from one place to another òfin ló máa fi mú wọn mọ́lẹ̀ wọn lè ṣe anything wọn kàn fẹ́ irọ́ náà ń pa wọn lè ṣe kankan ó máa lọ mo sọ níjọ́ yẹn mo ní tí labour bá strike kò possible kó tó strike láti lọ gba court order bẹ́ẹ̀ ni láti restrain wọn from strike ó máa lọ sí industrial court àwọn industrial court àti high court máa issue order àwọn ọ̀dẹ̀ bí wọn tó máa lọ strike ẹ̀wọ̀n náà máa kú sí ibi tó gúdẹ̀ tí ń bọ̀ rẹ̀ ẹ jẹ́ kí n tún sọ nǹkan tó Olúwa sọ fún mi recently àwọn ìjọba wọn lọ gbé àwọn NURTW chairman ní Abuja gbogbo àwọn leadership àwọn tó máa àwọn agbèrò tó jẹ́ union àwọn agbèrò ẹ̀rù náà wò bí àwọn ẹ má gbàgbé ní gbogbo South West àwọn gómìnà ló ń control àwọn agbèrò sìn for example Olúọmọ ó ti Sanwó-Olú ó ti team up pẹ̀lú Olúọmọ àwọn náà ń gbowó táǹsì gbogbo Olúọmọ máa ní ṣíà ẹ̀ ó máa fún ètò kù fún Sanwó-Olú gbogbo owó táwọn union rí tẹ́lẹ̀ wọn ò rówó mọ́ àwọn tẹkínọ́pì Olúọmọ àti Sanwó-Olú ló ń náwó yẹn sìn àti Lagos State government kì í ṣe Èkó nìkan gbogbo South West wọ́n ti fi padlock di ẹnu àwọn gbogbo union state government àti ẹni tó jẹ́ olórí náà jọ ń jẹ owó yẹn sìn wọ́n wá fẹ́ replicate ní wọ́n wá fẹ́ kó jẹ́ gbogbo orílẹ̀ gbogbo state
ni wọ́n ṣe lọ mú wọ́n fẹ́ yọ wọ́n bíi jìgá. So ẹ dẹ̀ mọ̀ pé owó táwọn union ń rí bí owó epo ló ṣe rí, owó tó ń rí lójoojúmọ́. So ẹ̀yin náà rí ìjẹkújẹ tó ń jẹ. So nísìnyí tá bá ti yọ àwọn olórí tó wà ní Àbújá, gbogbo state máa paralyze, ó máa jẹ́ governor ló máa control gbogbo NURTW. ẹnu ẹ̀ gbogbo àwọn bí chairman Lawansin, chairman Ìkẹjà, chairman kìíní, wọn ò rí ₦1 mọ́. àwọn tó fẹ́ yàwó bíi 3-5 nínú wọn ń jẹ palamba yansin. bẹ́ẹ̀ báyìí chairman wo lẹ́yìn tó rówó tó náwó lẹ́kọ̀ọ́ mọ́ sí. ṣùgbọ́n àwọn tí àwọn union náà kó sínú park and garages, àwọn náà ni ṣé báwọn náà wà ń bẹ̀. kí ló ń fún wọn? peanut ló ń fún wọn. peanut ni wọ́n ń deliver owó fún federal state government ni. peanut ló ń fún wọn. ẹ̀wọ̀n mẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa rí 2 million 3 million, èyí tó bá rí 10,000 léde ó máa ṣe kó tó jẹ nísìn. ogun ọ̀tẹ̀ máa ń kọ́lé bàǹbàǹbà tó pé tébù wọn lówó yẹn máa ń dé sí, wọ́n kàn máa ń sọ dues fún chairman àwọn Lagos State ni. bọ̀ nísìn sọ́wọ́ ọmọ kínní Olúọmọ ó ti collapse gbogbo union, wọ́n wá ń report fún Sanwó-Olú. So Sanwó-Olú àti Lagos State government àti Olúọmọ náà jọ ń ṣe àwọn òsìn, a máa fún àwọn ẹni peanut bí akíyan ṣiṣẹ́ bíi 10 million kan wá fún ní bíi 2,000 bó ṣe ń ṣe ń sìn nìyẹn. ẹ lọ gbogbo garage àti ọ̀kadà àti máwá àti Faragon àti gbogbo àwọn chairman ebi ń pa wọn ò lówó lọ́wọ́ mọ́, kò ń ṣe Èkó nìkan àti Ògùn àti gbogbo ẹ dẹ̀ mọ̀ wípé wífún gbogbo àwọn ọmọ ọ̀tá yẹn gan tó máa ń gba ticket, ẹ lọ ṣe investigation. peanut náà rí ń sìn, tí wọn bá lè ṣọ́ra wọn lè parapọ̀ káwọn náà tún dìde ogun. so china náà rí nǹkan tó ṣẹlẹ̀. bó ṣe wá rí báyìí sà, fún ọmọ Nàìjíríà, fún an ordinary Nigerian, kí ni ẹ fẹ́ sọ fún wọn? ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún wọn gẹ́gẹ́ bí pásítọ̀, gẹ́gẹ́ bí wòlíì? ìgẹ́ ti ẹ̀létò àdúrà tẹ́ fẹ́ ṣe fáwọn èèyàn yìí pé bó ṣe rí o ẹ máa ṣàdúrà báyìí kó lè ba ọ̀rọ̀ yín náà kó lè ba tù yín lára nílé yín. bẹ́ẹ̀ni àdúrà tá a máa gbà ní àdúrà àánú la máa gbà. ìbéèrè ní èmi yóò ṣàánú, Olúwa ní èmi yóò ṣàánú fẹ́mi ẹni tí èmi yóò ṣàánú fún. ìbéèrè ní nígbà tí Olúwa dá ìkólọ tí ó ní padà wá, àwa dàbí ẹni tó ń lálàá. gbogbo ìkólọ wa Olúwa ṣe láti dá padà tí a bá gbàdúrà, tí a bá gbàwẹ̀, tá a bá sọ fún Olúwa pé Olúwa aninilára yìí, Olúwa jẹ́ kí ìdájọ́ ẹ kó ṣẹ lórí ẹ̀. àwọn wọn fẹ́ wo mo sọ bíbélì ní ègbé ni fún Èlíṣà tó sọ nígbà tí Olúwa sọ̀rọ̀ àṣẹ bẹ̀rẹ̀ níra ni. bẹ́ẹ̀ ni àṣẹ bẹ̀rẹ̀ ni àfi tá a bá kún fàdúrà ẹ tó bá mọ bó ṣe ń fa ṣẹ̀ṣùṣùbà kó mọ̀ kó bẹ̀rẹ̀ sí ń fà á, ẹ tó bá bó ṣe ń gbàdúrà kó bẹ̀rẹ̀ sí ń gbà kó máa bèrè Olúwa ṣàánú fún wa, Olúwa ṣàánú fún wa, Olúwa ṣàánú fún wa. àánú ni o, àánú tọ́lọ́ tí àánú Ọlọ́run bá dìde, bíbélì ní àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. ó ní àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. àánú ní orílẹ̀-èdè yìí nílò. kò sí agbára kan tá a fẹ́ ṣe, kò sí agbára, kò sí kan tá a fẹ́ ṣe ju ká lọ sábà Ọlọ́run fún àánú lọ. mẹ̀sáyà tá ń pariwo ń kọ́ ìgbà ló máa dé, wọ́n ń pariwo mẹ̀sáyà lọ́tọ̀, ń pariwo mẹ̀sáyà lọ́sì. ta ni mẹ̀sáyà náà tó ń bọ̀ àgbà Nàìjíríà báyìí? Òbí ò kì í ṣe mẹ̀sáyà bí mo sọ tẹ́lẹ̀, Abubakar ò kì í ṣe mẹ̀sáyà. mẹ̀sáyà máa dìde, ṣùgbọ́n nǹkan tó lè dìlé mẹ̀sáyà láti wá ni wípé tí gbogbo nǹkan bá continue báyìí, the next president lẹ́yìn 8 years ọ̀dọ̀ Tinubu ló máa ti wá, á tún delay time tí mẹ̀sáyà máa fi wá. so àsìkò mẹ̀sáyà ó lè lọ tí a bá ṣọ́ra. ó lè lọ. gbogbo ọdún tí Tinubu máa lò ní ayé, mo lo ẹ̀kọ́ lọ kọ́ sílẹ̀. tí kò bá ṣe èmi ò kì í ṣe wòlíì. gbogbo ọdún tí Tinubu máa lò láyé kó tó kúrò ní ayé, kò bá jẹ́ 100 years, kò bá jẹ́ 80 years, gbogbo àwọn tó máa jẹ ní Nàìjíríà òun ló máa fi síbẹ̀. ẹ lọ kọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ lọ kọ́ sílẹ̀. so mẹ̀sáyà yẹn kẹ̀lé kò ń ṣe ipasẹ̀ ló máa ti wá, ṣùgbọ́n torí pé òun máa jẹ́ afọbajẹ ìké fún president, mẹ̀sáyà yẹn àsìkò ẹ̀ máa waste, a lè máa rí mẹ̀sáyà mọ́. bẹ́ẹ̀ ni ó wá ní ìgbà tó bá lọ Ọlọ́run bá pè sọ́dọ̀. bàbá ṣùgbọ́n ṣó ṣeé ṣe kí Ọlọ́run wí kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ ni? nígbà táwọn wòlíì sọ pé mẹ̀sáyà ń bọ̀, wọ́n ní Ọlọ́run sọ fáwọn pé mẹ̀sáyà máa wá. ṣé Ọlọ́run lè máa gbà kí àsìkò mẹ̀sáyà yẹn kó waste láì ní mú lérí ẹ̀ṣẹ̀ láti fún Nàìjíríà ní mẹ̀sáyà? ṣó ṣeé ṣe bẹ́ẹ̀ ni? ẹ má gbàgbé o, Bíbélì ní the battle is not to the strong nor the race to the swift, but time and chance happen to them all. ẹ ń sọ̀rọ̀ nípa àkókò tí mẹ̀sáyà máa dé.
tí àkókò mẹ̀sáyà yẹn bá tó tí kò ní chance ńkọ́, tí kò rí chance láti wọlé, kí ló máa ṣẹlẹ̀? bọ̀ tó bá yẹ kó bá ti wà nínú àkọsílẹ̀ Ọlọ́run ló máa fààyè sílẹ̀ tí a fi wọlé. Ọlọ́run ju gbogbo wa lọ. Irọ́ o, ẹ má ṣì mí gbọ́ o. Tí Ọlọ́run bá sọ fún ènìyàn wípé by 40 years old wà á di president, tí ẹni yẹn work towards it, ṣé ó máa di president sà? Àsọtẹ́lẹ̀ ìyàn míì kó máa ṣẹ. Bẹ́ẹ̀ni, Bíbélì ní the battle is not to the strong, nor the race to the swift, but time. Tásìkò bá dé, when you don't take your chance, it will be null and void. Time and chance happen to them all. Bíbélì ti sọ, ó ti clear. When your time comes and you don't take your chance, you will not get to that place. Mẹ̀sáyà yẹn ó ti ń dúró wípé òun fẹ́ gbàjọba, òun fẹ́ dé. Ṣùgbọ́n tábà ti fún ní àyè, tábà ti fún ní chance torí pé àwọn afọbajẹ tó dúró. Wàláhì àìsíkò Mẹ̀sáyà yẹn máa lọ. Ọlọ́run lè wá gbé òkúta dìde láti wá jẹ́ another Mẹ̀sáyà. Bẹ́ẹ̀ni. Bó ṣe wá rí Mẹ̀sáyà tẹ́yìn sọ yìí, ǹjẹ́ ṣe ẹ̀ṣin lójú ìran? Ìran Yorùbá ni, Haúsá ni, Ìgbò ní, bó ló ṣe rí gan? Ṣẹ́yìn tiẹ̀ ní àríwòye ń pa ẹ̀? Wọn ò fi hàn mí tribe tó ti wá. Ẹ má gbàgbé, nígbà tí a ṣe interview mi ní January 1st ọdún yìí, mo ní tẹ́lí gbogbo àwọn wòlíì ní Tinubu ò ní wọlé. Mo ní Ọlọ́run tèmi ó sọ wípé Tinubu máa wọlé ṣùgbọ́n kò ń ṣe Mẹ̀sáyà wa. Ẹ wá bèrè pé ìgbà wo ni Mẹ̀sáyà máa wá? Mo ní mi ò mọ̀. Ìdí tí mo fi ní mi ò mọ̀ ni wípé tí Tinubu bá lo 8 years, ẹni tí wọ́n máa jẹ òun náà ló máa fi síbẹ̀. Mẹ̀sáyà kéré, òun kọ́ bóòtì àwọn èèyàn ló máa gbé wọlé. So nǹkan tá a fi lè bọ́ nìyí tí àwọn èèyàn bá decide látọkàn wọn wípé we will vote without saying that this person is our godfather. Nǹkan tó sọ nílé wípé àwọn èèyàn vote conscience wọn, Mẹ̀sáyà yẹn lè wà. Ṣùgbọ́n bí ó ṣe ń lọ, Tinubu ti fi gbogbo àwọn ènìyàn sí strategic places wọ́n gbé gbogbo ẹni election tó bá ṣe Nàìjíríà yìí, nǹkan tó bá sọ àṣẹ máa tẹ̀lé. Bàbá nọ́mbà yín fún àwọn tí wọ́n bá wà nílò ètò ẹ̀bẹ̀ àdúrà, nọ́mbà yẹn fi nọ́mbà yín sílẹ̀. Nọ́mbà mi ni 090 60 75 95 28. Lẹ́ẹ̀kan sí. 090 60 75 95 28. Ẹ ṣeun, ó dàbọ̀.